sọ̀dọ̀ lóṣó ṣé yí wá dá arábìnrin olúra o kásìkò tó lọ mú sọ jẹ́jẹ́ láyé gbà o òkun bọ̀ jẹ́jẹ́ láyé gbà o ayọ̀. méjì lọ́yọ̀ ọ̀pọ̀ lóko ìtàkọ́lá dájúbulẹ̀ ìtàkọ́lá dájúbulẹ̀ lórí burúkú làwọn ìbọn sọ orúkọ púpọ̀ wà lẹ́nu wọn kọ́ sọ pé kọ́ dáyọ̀ dájúbulẹ̀ kí ló fẹ́ jẹ́ ẹ̀yin wọ́n ní ẹ jáde ṣé psp ni tani yẹn ẹ̀wọ́n àmẹ́dà wọn ló mo bọ́ mo wà bí èmi ọkọ yẹn wà bí èyí gbà mo mọ̀ pé wọ́n ní má bínú inú mi yàn wá nùjà tí má rí rí ẹ. ṣé ẹ ṣe èrè. eyín mo fi ń bẹ̀ yín. kí ló pa yín lẹ́kùn. n kò sunkún inú mi ń dùn ni. ẹ wá ń ké. n kò sunkún ọlọ́wọ́ alájẹ́ ń gbọ́ ó mọ̀ pé lóru mọ́jú ẹ̀ ní ìgbà yín mo sùn mo lẹ́la ó mọ̀ pé ebi yìí ni máa ń sùn sí ìgbà yín mo mú ẹ̀yà ló mọ yìí máa ń mu yẹn gbà mú wá sùn tó wá di aago méjì òru mo kọ́kọ́ rí pé bóyá àwọn wèrè ń lé mi lójú orun gbà tó wáyé àwọn yẹn kò lé mi mọ́ mo wá rí pé ọmọ ìwé nìkan yẹn máa ń wọ̀ tó bá jẹ́ gẹ̀rẹ̀jẹ̀ àwọn yẹn mo wá rí pé wọn náà wọ̀ èmi náà mo wá wọ̀ coat inú wa wá ń dùn àwa ló máa ń yà lójú oru mo wá rí pé màá ta wá fẹ́ra wá sílé òbí mọ̀ méjì fún mi ìbejì yẹn kọ́kọ́ bí. wàhálà ẹ lọ́jọ́ kan ẹ sùn ẹ lè gojú omi lójú kò sẹ́ni tó máa bèrè yín kẹ́kẹ́ àjókòó sí ẹ̀kẹ́ oṣù kẹ́ kú dànù. ìfẹ́ tó máa wà ní. ní èmi náà ní èmi. ẹyẹ sọ fún mi ẹ mọ̀ pé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ó ti bẹ̀rẹ̀ tí máa ń ṣe òun mọ̀ ní ẹ̀ ṣùgbọ́n yóò tó máa ṣe ní àtìlẹ̀ wàhálà ẹ̀ rẹ̀ kúta wọn. èmi máa ní olórí burúkú rẹ ọkọ lè lórí ọkọ wọ ẹni bá ti bẹ̀rẹ̀ ọdún ilé irú yẹn kò kì í lórí ọkọ àfàìmọ̀ kọ́ má jẹ́ pàgbèrò yìí o máa fẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ èmi ló fi ń pa nínú 3,000 bàbí yìí mọ́ ń gbà lóṣù tí bá pẹ́ 2,000 bẹ̀ ṣé kò tó ní olórí burúkú olóṣì wàdé bàmílẹ́nu kéèdì mi ní kò sì jẹ́ kó kọjá lórí báyìí mọ́ wọn lórí burúkú olóṣì èmi gbọ́dọ̀ gbọ́ lọ́wọ́ ìwọ́n kò fẹ́ gbọ́ sínú lẹ́nu ayé ẹ̀rẹ́ máa bàjẹ́ ni ìwọ́n lórí burúkú yìí ìwé àti sí ẹ ẹbí máa ní ọgọ́dọ̀ àyọ̀mọ̀ lọ́wọ́ rí ojú mọ́ lọ́yìn máa jẹ fún ẹ. alápàlà ìlú àpàlà àwọn olórí ìlú kan wọ́n fi ẹ̀kọ́ wá di lọ́wọ́ sí kọ́ lọ kú sódò máa di dùn wọ́n bá di ṣe rọ́bìsì ìjà lóye. kí ni wọ́n wá ti ta ni mò ń gbárù wẹ́ǹtà náà. ṣe bá àwọn ọ̀dì àwọn dàgídàgí dọ̀rọ̀dọ̀rọ̀ tẹ kó sẹ́nu géètì tẹ pé ní gate man. kí ló parí wọ̀ nìkan. o ṣe o wọ́n bá ní pẹ́pẹ́sẹ́ o àwọn fẹ́ jẹ́ ń bẹ̀ imagine àwọn fẹ́ jẹ́ ń bẹ̀ kí wọ́n á di response lọ fún wọn. abẹ́ màá gbọ́dọ̀ burúkú lẹ́nu rẹ̀ àmọ̀nà bí ní Ọ̀yọ́ kí lèmi fún wọn. ó ṣe máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tí ò lọ́pọ̀ wà láò lọ́pọ̀lọ́ kankan bó ti ń kéré mọ́. ó ní sórí bó ṣe wà yìí pẹ̀lú behaviour tó ń put on yìí wéèrè asínwín wọ́n ṣe máa ask help. ọ̀rẹ́sẹ̀ lọ́kọ̀ tó máa ṣe. abẹ́ẹ̀ni wéèrè ajá ṣe máa bá mi sọ ọ́ ẹ kó ṣe ó kó kó jàre nínú wọn ló mọ̀ orí bó ṣe rí àǹtí ọ̀dẹ̀. ọlọ́dẹ bàbá mi ti sọ pé jẹ́ ẹni ẹ̀yin wo tún nìyẹn orí yín bàjẹ́ ni àbúkọ ń bọ̀ pé yín ni ilẹ̀kẹ̀ lábìnú ń bọ̀ pé wọ́n ni. látọ̀ ni mo ti ń kọ́lẹ́kùn mo ní kó sílẹ̀kùn mi mo ń kọ́lẹ́kùn wẹ́ẹ̀dá mi lówó. lábìnú sí mi ń kó wọ́n pé wọ́n ni ṣé ọmọ olórí burúkú ló yẹ yín mo ń dá lóhùn lọ́wọ́ kí ló yẹ kó máa sọ pé irú èmi kéré sọ pé òun kò bẹ̀bẹ̀ mi Yorùbá máa ń sọ kíní kan pé bí a kò bá rí kíní kan yàrá mi jẹ́ ẹ̀fọ́ mo rò pé ìwọ ilẹ̀kẹ̀ líle ìwọ jẹ́ bí ọmọ láńlọ́ọ̀dù èmi jọ́gẹ̀dì mi mo rò pé kí ló dé káyọ máa jẹ ọmọ mi yẹ ká kó làwọn ó yà ọmọ mi kéde ìdó àwọn ẹ̀pẹ̀ mo rò pé kí ló dé ká máa kó làwọn ara wa. kí n jẹ wa èyí bá sọ̀rọ̀ ká gbérun sí nǹkan kí n jẹ wa. ẹ máa tiẹ̀ ẹ máa gbà mí ná gbàwé o. jọ̀wọ́ torí Ọlọ́run wò ó kí tó ń bá ti ń kọ́lẹ́kùn kí n ní máa wọlé kó kọ́lẹ́kùn kí èsìlẹ́kùn mi kó
kí mo dúró ẹ náà kí ìṣílẹ̀kùn kó wọlé kó wá bá mi sọ̀rọ̀ bíṣì wò tí màá dókè kí màá sọ ibà mi kọ́ yọ ẹni iṣẹ́. ẹ wo má bínú mo ìgbàdún mo wò ó pé ìwọ èmi àti àjọ ọ̀gá bá kan náà ni tọ́mọdé wà lórí bẹ́ẹ̀ ìwọ ọ̀gá jù mí lè mí náà ga jù ẹ lọ a máa rí dédé ara wa ṣúdéédé oníjà mẹ́fà tó máa ń ṣe yẹn olóńgbò olóhùn alájẹ ń gbọmọ dàgbọ́n nù ìyẹn tẹ́lẹ̀ máa wà lókè tó máa wà ká ọ̀rọ̀ ìjọba ọmọ yìí. ní èmi náà ìwé rẹ́dẹ̀rẹ́dẹ́ léyìí ìwé rẹ́ fọ ọlọ́run má lẹ̀ ní wọ́n èkó. ó màmá ti jẹ búlọ́ọ̀dù pẹ́ wa. àwọn olóòrùn èkó wẹ̀ àwọn wèrè ìdímọ́ta kéde wo láyéláyé rẹ má tún bá mi sọ orú yẹ̀ mọ́ o má bá mi sọ orú ẹ̀ mọ́ láyéláyé kí mi kọjá mi lọ jẹ́jẹ́ mi jẹ́ mi má lọ jẹ́jẹ́ mi o ṣó o gbọ́. ẹ wá máa lọ kí màá ti ní kòbó yín látẹ̀yìn ẹ wá máa lọ. ó yẹ kí mi lọ tó kí mi. ẹ wá máa lọ ẹ bẹ tó ní wúlúkú ni ayé kí ìgbà bá bẹ̀rẹ̀ ní o. ẹ̀yin náà wò mí ṣé kò dá lọ́mọkùnrin ni ṣé kò lè ní nítorọ̀ ni èmi náà dá lọ́mọkùnrin àbí yìí kù ti yọ̀ ń wò yìí èyí ṣe bí yàrá yìí mo ti rà ṣé kò dá lọ́mọkùnrin ni gbogbo ẹjọ́ àfi ló payá àti wọ́n yọ ọmọ yìí lẹ̀kẹ̀ yìí náà ìbí ni wọ́n kú sí o ìbí ni wọ́n kú sí o ọjọ́ àfọ́ gbogbo yìí sọ̀rọ̀ nígbà máa fẹ́ yín ọjọ́ òní mo tó fẹ́ lórí obìnrin kó lórí obìnrin. ẹ kó ṣòfò ọjà rẹ ní ìkọlù. o lè believe pé àwọn MTN yìí kàn jẹ́ wúyọ ènìyàn kí ló dé ṣé wọ́n lo MTN láìlè wọ́n lo MTN ni. lókèmí àti MTN òun yẹn kọ́ ló bá mi lọ́wọ́ ni. kí ló ṣe ọ̀rẹ́ mi kí ló dé. ṣùgbọ́n àwọn òbèrè pé kó sẹ́nu géètì yìí wọ́n ṣàwọn fún yan wà wọ́n máa disturb mi wọ́n kọ́ ṣàbọ̀ amúgbìn jẹ́ láàárọ̀ ẹ̀. àwọn ṣáwọn bàbá yẹn wọ́n ṣeré ni wọ́n náà yẹ kó tiwa use mi pé bọ́ ń ṣeré tiwọn ṣé bó mọ̀ wọ́n tẹ́lẹ̀ kó tó dáhùn. ọmọ wa ò fún mi ò dé ní pẹ́ fún ìsinmi lórí rẹ̀ ṣọ́ọ̀mù náà dé látàárọ̀ ni. nínú àníwọ̀n ṣẹ́jú ẹ̀ ìpín wọn amúdé. but báyà ń kó mọ̀ ń gbọ́ òun jẹ́ ìsàn. ó dàbí pé àwọn boys yẹn tọ́jú ẹ̀. òun jẹ́ sáré lọ charge fún mi lọ́dọ̀ àwọn wọ́n ti máa pè mí gan pàápàá. ni wọ́n ló mọ̀ ìwà àti kọ́ọ̀lẹ̀ ṣá ẹ̀ ní sinmi. TJ ọ̀rọ̀ àwọn ladies hostels yìí ó ti sún mi ọmọ àyàn pa ọ̀pọ̀ àwọn gẹ́gẹ́ ti di olóṣù mọ́ wa lọ́wọ́ mẹ́ bone honestly wọ́n pà gan-an tó fẹ́ pool ọmọ ní hostel wa yìí wọ́n láti claim level o kàn ní wà ordinary báyẹn. kí ló dé ṣé nǹkan tó ń rọjú mọ́ kò yé mi ọ̀rọ̀ wọn yẹ tó wá sú mi tó tọ́ gbogbo àwọn ladies àní ni kò sí single one báyìí tó lè sọ pé bí ọmọ kan tó ṣe kíni ọmọ kan tó kàn kàǹbà kan gbogbo wọn tó tọ́. bẹ́ẹ̀ mi ṣe ń wọlé bọ̀ lẹ́ẹ̀kan mo rí gbogbo wọn kọ́ àti wọn pọ̀ mo kàn wò pé kí ló dé ní gbogbo ẹ̀kọ́ lọ. wọn ti jẹ but there's one thing tó yẹ kí mo pé màá sọ fún ẹ wọ́n yẹn pa fún ẹ ọkọ ẹ̀jẹ̀ gan ló stẹ̀ wáyé o. everybody mi let me even say the main campus ìbálẹ̀ ọ̀dà orin ẹ̀yẹn TJ freestyle boom ìgbà tí mo máa mọ̀ the last time tí mo lọ sí club ọmọ boom ìgbà tí DJ máa jù sí báyìí tí màá tí mo máa wọlé nsìn wàá máa gbọ́ tí wọ́n máa play nínú rooms wọn wàá máa gbọ́ nínú àwọn rooms wọn àwọn tí wọ́n máa play máa wà ṣáà ni. èmi náà gbọ́ báwọn girls kan ṣe ń sọ̀rọ̀. ó ti lọ gan ìwà gan wọ́n fẹ́ mi náà àti wọ́n ń bruise moral mi pé àdé mi lélẹ́yìí. ó yẹ kí wọ́n sọ pé wọ́n ń dọ̀lù ẹ̀ wọ́n gbà yẹn lórí ọ̀rọ̀ obìnrin ó yẹ kí wọ́n máa wò pé táwọn bá ti jẹ́ àpàdé mi ti dé fita ọmọ bó ń lọ ní kíní kan tó kọ báyìí. nítorí ẹ̀ wá gan máa mọ̀ mú amájọ ṣeré náà pápá gan. sórí tó bá lówó là ní fíìmù tó bá ní fíìmù táwọn ọmọ ẹ obìnrin á tẹ̀lé ẹ. kò yẹ ṣe nínú hostel yìí. so ó yẹ kí wọ́n á fi tọmọ mélòó tí wọ́n ti ń lọ sí orí bá máa ń ṣe.
Mo ń wo táìmù lọ lórí ọ̀rọ̀ yẹn ni táìmù lọ. Ìwọ má wọrí pa gbogbo àyà yìí ká kọ́ntínú ní ká kọ́ntínú fi ọ̀rọ̀ yẹn lẹ̀. Oyè ò lè yẹ kò lè bẹ́ẹ̀ ò lè yẹ. Ṣé dé ọ̀rọ̀ obìnrin ló kọ́ sọ? Kò yẹ kò dá ọdún tó wù yẹn lọ kí ló dé wọ́kẹ́lẹ́. Sórí ọ̀rọ̀ tẹ́ntú kọjá ìfẹ́ ẹlẹ̀ yẹn ní ká kọ́ntínú lórí ti bí tí mo ń bẹ̀ sọ. TJ Freestyle. Òun náà ni ojú mi ò lè fọ́n mi jẹ. Àwọn máa ń ṣiṣẹ́ o. Báwo ni plan ẹ̀? Ó ti ṣe bọ̀bọ̀ tó kọ̀ ṣe ní ṣe mo fẹ́ kí wọ́n kọ́ mi torí àwọn oṣù máa ń lò. Àjẹmọ̀tò student lèmi o ìgbà mi dẹ̀ ló máa ń tight gan ṣé kí wọ́n ṣẹlẹ̀. Every Friday wà á máa bá mi sọ fún àwọn tó rẹ̀ everybody okay TJ Freestyle is having a show whatever orí ọdẹ gbogbo ń wá orí ẹ fún àǹfààní gbogbo àwọn fans láti máa gbọ́ live performance. Ó ṣẹlẹ̀ ní problem lórí yẹn náà ó lè ní problem but readily àníyàn readily ní campus wa yìí ó ti ní fans jù honestly ó ti ní. Ẹ̀yin kọ́ ni TJ Freestyle. ẹlẹ́kọ̀ọ́ TJ Freestyle gbà kan. Àyà níbi dùn láti rí nice to meet you, sir. Nice meeting you too. Anyway, ṣé rí orí yẹn tí wọ́n ti ń gbọ́ orí mi máa ń wú ara mi máa ń dìde ga o ọmọ oníṣàrà lọ́lọ́run o kò tẹ̀ jẹ́ ń gba visa jìnnà kí n tó rí yín ga o ga o ga báyìí ọlọ́run parí ṣe sí lára ọlọ́run ẹ̀ mọ́ ní o ẹ ṣe anyway jọ ṣé mo lè gba nọ́mbà yẹn. 080. No, ẹ má pè é ṣàkọjálẹ̀ sí i. Okay, anyway, I will call you. All right. Bye-bye. You looking so fine, oh baby. You know you're so good, I love you. Oh yeah. No, kàn ní kí free wà tọmọ ẹni bẹ́sẹ̀ nǹkan. Lórí ìgbọ́dá ní sí ni ẹ̀. Ọkọ mi yẹ já tẹ́tọ̀ ṣe ó ti escape my mind. Mo kàn ní free yìí ni ọ̀nà ẹ̀sìn tó kó sí ọkàn. Àná jẹ́ ká continue lórí ìfọ̀rọ̀mọ́ ẹni ká continue lórí. Gba nọ́mbà yín ẹ wò máa ń gbádùn orin gan-an máa ń dá mi lọ́rùn ṣé ti voice mi nìkan sọ ṣé ní mind tí màá ti bá lè jọ kájọ wà together mú ẹ̀kí in fact kì í ṣe ordinary lè mú love mi kí màá ti ká kọ ọ̀rọ̀ máa jáde. Really? Yeah.
alright bọ́ọ̀sì ní sin pé má bínú sí mi ní bíìsì díẹ̀ báyìí so bí láti má dé àkọ́ ìgbà. ẹ ṣọ ẹ máa pè é má nà ké fún mi o torí star ní kò ní dàkẹ́ máa nà ké. ọ̀rẹ́ má bínú ṣe. ok ẹ ṣe love you. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n ọmọléèwé ẹ̀sùn pẹ̀lẹ́ láyé gba ìṣe jẹ́jẹ́ ọmọléèwé. Hey, Doyin baby, kí ló ṣẹlẹ̀? ó jẹ́ ń tìjà rẹ̀. Ayé dènà. Báwo ni? fẹ́ charge fún mi ni. Ok, mo ayé ni mo blọọgì máa wọ̀. Mo ayé. jẹ́rẹ́tọ̀ wa yẹn mi ti ẹ̀mọ̀ kan tó ṣe. Ṣé ẹ̀rẹ̀ ti pẹ́ tó máa bá ń ṣe jẹ̀rẹ̀tọ̀ ẹ̀ ṣá? no I will do that later. Ok. Èmi náà ti máa mú bí àmọ́ ṣe máa wá ní ìrọ̀lẹ́ ṣá mo lè bá yín. ó ti charge fún mi. Àwọn ọ̀rẹ́ nǹkan jókòó náà. fi mí Ó tún ti lẹ̀ bẹ̀rù máa lọ́ bí chameleon nìyẹn. Owó fún mi. Kí ló ń ṣẹlẹ̀ ń ṣe báyìí? ebi ń pa mi fẹ́ lọ jẹun. Mo ní ibi sọ́ọ̀bù kan ó dára kan mìíràn kan wà lọ́wọ́ mi tó ń mo lè fún ẹ. Jókòó kí n fún ẹ náà. Bàbá ń gé ẹ lọ́wọ́ á tún máa bọ̀ ẹ̀ nìkan. Wo ebi ń pa mi Wàá lọ Péjú. Péjú bébí àpọ̀lọ́ ọmọ yìí tó ti bẹ̀. Ẹ̀sán tó ti máa yíra títí wọn. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n. Ẹnu wa kí ló ń ṣẹlẹ̀? Mo wà jàre. Ó jẹ ẹ̀kọ́ lẹ́kọ́ tó wọlé ẹran. Àwọn bóyá ìgbà ní jàre. Wà David ńkọ́? Olúwa. Ó jáde onípòun lọ sọ́dọ̀ wọn kò. Àwọn ẹ̀bọ̀ ó máa tó dé ṣá ìrọ̀lẹ́ ló ní máa dé ṣá bọ̀ ó láìpẹ́ tó dé. Wà ẹ ní ọkàn lè rí pa. Wọ́n ìgbà bẹ̀ wá kékeré tí mo jẹ kù láàárọ̀ ni mo jẹ. Wọ́n jẹ wà sí ìyàwó wà lóúnjẹ. Ìwọ́n tó bọ̀ gan lọ ìkóra kan wà náà wá. Yóò ski. Afa na. Alpha ló ṣẹlẹ̀. Ọ̀gá mi láì dé náà. I was the right go now. Èdè wáyé jù. Afa orí síbọ̀. Mo kọ stroll ní jàre fún àwọn kankan ṣe àdúrà o. Ọjọ́ bẹ̀rẹ̀. David Mo lọ wá ṣe bí iye. inú mi lọ́wọ́ bí mi lọ́wọ́ tí èyí kò lè wá kíyàn kó tiẹ̀ mojú èèyàn kó tiẹ̀ sọ pé kò jẹ́ ìṣẹ̀ wá kí ẹyẹ èèyàn gbọ́dọ̀ wá pa ó ga fún gbà yẹn o. Kí ló ń ṣẹlẹ̀? Ìwọ ò mọ anything wá fún yàn ní ẹ̀yin kan máa ṣá yọ sí wa ṣá without anything. Kẹ́ ẹ máa gbà lọ́wọ́ èèyàn lè máa ń láìka. Ẹ̀yin guys. Mo busy ni kò ń ṣe bẹ́ẹ̀ ṣé on a good day mi kò fi bẹ́ẹ̀ mi ṣe ní sọ pé bí àmọ̀fẹ́ wá check ní ọ̀rọ̀ kí ló lè tó yẹn. Ga o. Ṣé rẹ̀ mi jàre. Ilé fún ọ̀gbẹ́ni o bàbá ẹ̀ sí ọ̀kan. Àwọn ilé ìwọ̀n sì mo dọ́dọ̀ wọn sí pé ní àlẹ́ òbí ìṣẹ̀jọ́ sì kí n tó Mo gbẹ́sẹ̀ jẹ́ kí n. I don tire abeg. O ti rẹ̀ mí jàre wo. Ọ̀rẹ́ mi tó ẹ̀ bàbá ẹ̀. Ọ̀gbẹ́ni wọlé ń kọ́ látàárọ̀. Ọmọ assignment Ọ̀gbẹ́ni báyìí. àwọn olóńgbò àti ó ní assignment kílódé GNS tó fún wa ní mo kàn ní kí n jẹ mo kàn ń dára actually mo ti serious nípa ìṣàbọ̀ mo kàn ní kí n máa fojú wò so bí ló ń ṣẹlẹ̀ àwọn ọmọ Olè ń tọ́ àdó. àwọn ayé apple tàbí lẹ́ǹkò jílẹ̀ restaurant ní bàbá tó ń ṣẹlẹ̀. ọmọ ibẹ̀ yẹn Ẹ kí n bọ̀ wá tó. Má lọ. Ẹ kí n kí wa. ìyẹn bẹ́ẹ̀ bá dé ní àwọn olóńgbò ilé ìlú àṣàrọ̀ ẹjọ́ náà ṣé òkú máa ń pè ọ́ ni. Dagrin àwùsùbìláì tálẹ̀ lórí fóònù. àwọn tó ń pe jẹ́ abókù pa àgùn yẹn lọ́mọ yìí ọ̀rẹ́ ti sú èmi o. Kí ló ń ṣẹlẹ̀? má wọrí ìyá rẹ. ọmọ inú mi dùn pé textbook nǹkan. Jẹ́ kọ́kọ́ gbàgbé lọ́wọ́ mi gan. ó ṣe jáde pàdé wà lè gba ìwé tí máa mú ọmọ ní ìwé olóòrùn náà mú òde wá. wàhálà ilé ti pọ̀ ju o. Michael Jackson. ṣé kì í pé kí ẹ títà bí n pé náà nìyẹn. àbí òkú ẹyin má wọlé kò lè yín abókù ni lady yìí. dúró kí ẹ títà bí n pé náà ni Michael Jackson tún pé. òun ni òdìsẹ́ pẹ̀sì náà. Ọ̀sẹ̀ tó ní fóònù náà tí ń pè Michael Jackson. Lọ́kì tó gbé ìwé máa pè ó. ta ló ní fóònù. Ṣòro fọ́ọ̀nì. Dàgbé ló ti pé ìbò. pẹ̀lú máa bóògù sọ̀rọ̀ já o. àwọn òkú wọn máa lọ di nǹkan míì. Hello. Hello. Jẹ́jẹ́ ló gbà ó sùn gbọ̀ngbọ̀n
jẹ́jẹ́ láyé gbà ó ọ̀dọ́ sẹ́yìn jẹ́jẹ́ láyé gbà ó jẹ́jẹ́ láyé gbà ó.